ìran láre o ìran rèé látẹnu prophet Israel Nasri. ṣé ẹ rántí pé prophet Nasri sọ ìran pé 90% àwọn ajìjàgbara fún Yorùbá nation yóò ṣaláìsí kó tó di pé Yorùbá nation gba òmìnira, tó túmọ̀ sí pé kò ń ṣe pé ìsìn náà máa kú o, pé ńgbà tí wọ́n bá dàgbàdàgbàdàgbà pé ó ṣeé ṣe kó sì ṣe díẹ̀ sí dáadáa kó tó di pé Yorùbá nation gbòmìnira, pé Yorùbá nation ó di dandan kí wọ́n gba òmìnira. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jà fún Yorùbá nation ó ṣeé ṣe kí wọ́n ti lọ kó tó di pé Yorùbá nation gba òmìnira tí wọ́n ti ń jà fún. Ẹ wá gbọ́ gbogbo ìran tí wòlíì aríran prophet Israel Nasri rí ní last year nípa ìjọba president Bola Tinubu, former CBN governor Emefiele, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Emefiele, ọ̀rọ̀ ìjà ẹ̀sìn tó wáyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn ọ̀ràn yìí náà ni bàbá yìí ti sọ. Bàbá yìí sọ lọ́dún tó kọjá pé Nàìjíríà lè má rí solution sí wàhálà tó ní títí yóò fi pín. Wòlíì àgbà yìí tún sọ̀rọ̀ lórí ìgbìyànjú àwọn ará òkè ọya láti pín àárín Yorùbá, láti pín Yorùbá àti Ìgbò níyà, láti pín Yorùbá níyà àti Ìgbò fúnra ẹ̀ kan fún wọn níyà. Ọ̀pọ̀ nínú àwọn ìran tí bàbá yìí sọ lọ́dún tó kọjá mà ló ti wá sí ìmúṣẹ. Correct prediction ni bàbá yìí fún àwọn èèyàn tó fi hàn dájú pé àwọn wòlíì tó ṣe ìran kedere wọ́n wà ní ilẹ̀ Nàìjíríà. Màá mú fọ́nrán yẹn wá fún yín kẹ́yìn náà kẹ́ gbọ́ àwọn ìran tó ń sọ tó padà wá sí ìmúṣẹ. Welcome to Digi Nigeria. Remember to like, share and follow us. Ẹ já jọ wo fọ́nrán yìí níbi tí wòlíì Nasri ti sọ àwọn ìran tó padà wá sí ìmúṣẹ ní ọdún 2023. Ọ̀run ẹgbọ́n tó Olúwa rán mi fún Nàìjíríà àti àwọn àyànfẹ́ ní ti 2023. Wà bá wọn bá sọ pé Nàìjíríà ti tó wọ ní ìgbèkùn ìjọba ìyà ọdún 4. Kò sí ní òmàdúrà tá a lè gbà àfi tí àánú bá sọ̀rọ̀ pé ìjọba Nàìjíríà ni mo rí o, pé wọ́n ti tó wọ ní ìgbèkùn ìyà ọdún 4 mìíràn tá a bá ràdúrà gbà. Pé ilẹ̀ Yorùbá mo rí pé àwọn tó jìjà òmìnira Yorùbá 98% tí wọn yóò ti kú kí Yorùbá tó gbòmìnira. Lábẹ́ bó ti hùn orí ó lè pẹ́ ò pé Yorùbá máa gbòmìnira, but àwọn tó jìjà rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wọn yóò ti kú kó tó dìgbà náà. Pé yóò dẹ̀ bẹ̀rẹ̀ sí rí àmì láti 2023 lọ. Number 3, mo rí Tinubu pẹ̀lú àwọn tó ń díje lórí pápá, ṣùgbọ́n mo rí pé nínú gbogbo wọn Tinubu ni wọ́n gbé sókè tí wọ́n celebrate pẹ̀lú àsíá Nàìjíríà. Olúwa, kí ni ohun tí mo rí? Ọlọ́run àwọn ọmọ ogun sọ fún mi o wípé ní tí mo rí yìí o, mo rí Tinubu tí wọ́n celebrate ẹ̀ lọ́dún yẹn. Ṣùgbọ́n ewu tí mo wá rí bẹ̀ ni bó wá ti celebrate ẹ̀ tó, mo rí pé ó ń pín irógbó fún gbogbo wọn, gbogbo ènìyàn tó wà lórí pápá pẹ̀lú ẹ̀. Olúwa ní èyí tí mo rí yẹn bitter kola tó pín ẹ pé ìjọba rẹ̀ yóò dúró lé lórí nìyẹn. Pé ìjọba rẹ̀ ni mo rí yẹn. Tí Tinubu ò bá wọlé, ó fi hàn pé Ọlọ́run mọ̀ nípa rẹ̀ bóyá ó kú. Number 3, ẹ gbọ́, mo rí aṣọ tó gùn láti ayé wọ ọ̀run lọ tí wọ́n sán ní ìkókó tó ní irú èèyàn bẹ̀rẹ̀ sí tú aṣọ yẹn. Ṣé ń gbọ́ ìran látẹnu wòlíì Israel Nasri àwọn ìran tí wọ́n sọ ní 2022 nípa 2023 ó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ lára àwọn ìran tí wá sí ìmúṣẹ. Máa fẹ́ kẹ́ wo fọ́nrán dáadáa, kẹ́ wo láti ìbẹ̀rẹ̀ dópin, kẹ́ gbọ́ gbogbo ẹ̀rọ tí wọ́n sọ, kẹ́yìn náà wá wò bóyá
kí àánú sọ̀ ó lórílẹ̀‐èdè. ti wá sí ìmúṣẹ. nọ́mbà gbogbo ọ̀rọ̀ tó ń sọ pàápàá nípa mo pé olúwa ìjọba mo rí ààrẹ òṣùmàrè ńlá Bọ́lá Tinubu tó pòórá àti lójú ti ọ̀run tí ò dẹ̀ sí CBN ìsúndẹ̀dẹ̀ governor òjò Emefiele. lójú gbogbo ọ̀run. àwọn nǹkan tó olúwa ṣẹlẹ̀ kí nípa ni ọ̀rọ̀ ìtumọ̀ òṣùmàrè? olúwa mo sọ fẹ́ pé kí ẹ ọdún wo tó fọ́nrán bọ̀ jẹ́ ìdílẹ̀ ọdún àdìtú kẹ́drọ́p 2023 kọ́mẹ̀ntì ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní sí comment àmì section. roku sí tí ó kù. ọ̀pọ̀lọpọ̀ ìjọba ni ó dàdé yíjú dé. àwọn tí a expect yóò ṣẹlẹ̀ lọ́dún yẹn ká gbàdúrà o. Thank you. Number 4, mo rí àáké ńlá kan jáde láti north. ó dé Lọ́kọ́jà, ó pín sọ́nà méjì, ká yà sílẹ̀ Yorùbá, ká yà sílẹ̀ Ìgbò. bó ṣe débẹ̀ ni mo rí àáké yẹn sọ̀kalẹ̀ sí àárín àwọn ìgbìmọ̀ ńláńlá. olúwa kí ni ìtumọ̀ àtàpẹ́? olúwa sọ pé ìjọba náà ti máa dìde láti fọ́ ibi gbogbo unity bá ti fẹ́ dìde ní ilẹ̀ Ìgbò, ilẹ̀ Yorùbá, pé àáké tí mo rí tó tọ̀hún sọ̀kalẹ̀ sáárín wọn yẹn ni. ẹ gbàdúrà o ẹ̀yin ọmọ Ọlọ́run, nǹkan ń bọ̀ lórílẹ̀‐èdè lọ́jọ́ ọ̀la. èyí tó tẹ̀lé, mo rí aṣọ kásọ̀t àwọn pásítọ̀ àti àwọn ìmúra àwọn ìmáàmù, aṣọ wọn bẹ̀rẹ̀ sí bára jà lójú ọ̀run. olúwa wípé lọ́jọ́ ọ̀la tí a bá gbàdúrà, ẹ lè kọ́ ìran yìí lẹ̀ o, ìjà ẹ̀sìn wà níwájú orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ ọ̀la tí ẹ bá gbàdúrà dáadáa. olúwa kó bá wa pa ìjọba ẹ̀sùn rí o. ìjọba Buhari tí ń lọ lọ́wọ́ ẹ̀, mo sì rí ewu ńlá kan hàn kíjọba yẹn tó tẹnu bodò, káwọn ọmọ Ọlọ́run ó gbàdúrà o. àtẹ̀lé mo rí títì ńlá kan tó wọ ọ̀run lọ, tí mo dẹ̀ rí àwọn èrò tó ń bẹ̀rẹ̀ sí rìn lọ. ọdún 2023 ẹ gbàdúrà fáwọn àyànfẹ́, ó fẹ́ kó àwọn ọmọ Ọlọ́run lọ o. pàápàá ìránṣẹ́ Ọlọ́run ńlá kan ní Nàìjíríà, ó ti dágbére ní ọdún yẹn. olúwa kó wà pẹ̀lú ìjọ rẹ̀ o, pẹ̀lú àwọn ọmọ rẹ̀. síwájú sí i, mo rí àwọn ẹgbẹ́ kan, ẹgbẹ́ ASUU, ẹgbẹgbẹ́. mo rí ìjọba tí ó dìde lọ́jọ́ ọ̀la, yóò fọ́ gbogbo PFM, gbogbo ẹgbẹ́ yóò fọ́ wẹ́wẹ́, kò ní ní ìtumọ̀. káwọn ọmọ Ọlọ́run ó gbàdúrà o. ìjọba PDP àti APC, olúwa sọ pé pàṣán lòun fi wọ́n ṣe fún Nàìjíríà. káwọn ọmọ Ọlọ́run ó gbàdúrà. ọba àwọn bá sọ fún mi wípé nípa ti Muslim ticket, olúwa ní òun ń bá àwọn Kìrìsìtẹ́nì jà, kí gbogbo ọmọ Ọlọ́run ká dìde ká gbàdúrà kọ́lọ́run ó dá àánú padà fún àwa ọmọ Ọlọ́run. mo sì tún rí pléènì ńlá kan tó já. ìdààmú ńlá kan wà níwájú àgbáyé o àti Nàìjíríà o lọ́dún yẹn o. olúwa yóò wà pẹ̀lú àwọn ọmọ rẹ̀ o. àwọn tá a mú mi rí ní ti ọdún yìí 2023 nìyí o. tó òun lẹ ti gbọ́ yẹn o. ṣe rí pé wòlíì ṣì wà ní Nàìjíríà, àfẹni tó bá fẹ́ tanra ẹ̀ jẹ. kí àwọn ìjọba, àwọn tó bá ń fẹ́ lọ síwájú, kódà gẹ́gẹ́ bá a ṣe gbọ́, àwọn òyìnbó àwọn gan máa ń lọ fún prediction, wọ́n máa ń gbọ́ àwọn nǹkan tó máa ṣẹlẹ̀. ìgbà míì wọ́n lè máa lo prophet, ó lè jẹ́ àwọn fortune teller, nǹkan báyẹn. kí ló wá ṣe wá nílẹ̀ tiwa tí a ò ní gba àwọn wòlíì gidi gbọ́? bẹ́ẹ̀ ni bàbá yìí, Ọlọ́run fún wọn ní ìran yẹn rí. kí lè ròyìn lórí èyí tá a gbé wá fún yín ní àsìkò yìí? Remember to like, share and follow us. Drop comment in. Thanks for watching.